tó ń sọ pé àwa tá à ń lo bàbá mi fún Ìgbòho bàbá wa ní Ìgbòho torí ẹni tó bá kódà ojú Aláàfin lọ ojú Ọ̀ọ̀ni lọ ojú Aláké lọ ojú Àwùjalè lọ ojú Olúwo lọ ojú ọbẹ̀ Èkó lọ gbogbo ẹnu mo fi sọ ẹgbẹ́ kiri. ìlú Àtìbà òjò pàṣẹkẹrẹ ọmọ ládé ládé ń bu ẹ ti gbadé tẹ́ ẹ gbé lórí Aláàfin. ìtàn tá a fẹ́ gbọ́nù nínú oríkì yín ládé Aláàfin ò ládé wọ́n gbadé ẹni kínní kan wọ́n gbé lórí Aláàfin ni. ó yá ọ̀dọ̀ ẹni ẹ ti gbadé sí òní pàṣẹ. ṣé kì í ṣọ̀gá àbóríkì yín ti kú lọ́rùn yín ni. ìmáàmù ìlú yín gan pápá wọ́n gba láwàní wọ́n gbélé lórí ni. láwàní ò ṣe láwàní ẹ mọ̀ bí wọ́n lọ ju láwàní sí ni. ní gbogbo ẹ fi ń rí kábàkàbà lòun náà ń sọ̀rọ̀ bí gbomi ọbẹ̀ ń bá ń sọ lórí iná. kí ló dé ìlú Ọ̀yọ́ yẹn nìkan ni. abéèrè àwọn ti diaspora tó jọyọ̀ wọn ò jẹ́ agbádùn. àwọn ti Nàìjíríà tán wà nílùú Ọ̀yọ́ wọ́n ń sọ̀sọkúsọ sáwọn aṣíwájú wọn ò fẹ́ láṣíwájú rárá. Aláàfin wọ́n ti fẹnu ṣe àkóbá fún yín. ẹ dákun òní kọ́nà ti ń rin Ọ̀jájá fín òní kọ́nà ti ń fẹnu díjà lẹ́ẹ̀lẹ́ láàrin lọ́balọ́ba. èyí tó ṣẹlẹ̀ yìí láfi mọ̀ pé ìṣe wọn ní. torí mo rí bí wọ́n ti interview kábíyèsí Aláàfin. wọ́n láwọn blogger wọ́n máa ń fẹ́ bíi kí wọ́n máa fi ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ tàbí wọ́n wá kan wọ́n wá méjì wọ́n fi pawó èmi bí ẹnìkan mi ìgbà kọ́bọ̀. bí ìlú Yorùbá ó ṣe dáa làwa ń ṣe bí ìlú Yorùbá ó ṣe dáa làwa wí kò sófin ńlẹ̀ Yorùbá. Yorùbá ò sì tí ì mọ ibi tó ń ti wá. ń gbà ládéládé wà ìjòyè wà wọ́n wá ní olórí lídà kan ojú gbogbo aládé ilẹ̀ Yorùbá lọ. ó yá ẹ wá ní Aláàfin pàṣẹ fún kábíyèsí Ọ̀jájá àwọn ń sọrí mọ́lẹ̀ gbogbo èyí tán ń dálẹ̀ ẹlẹ́ yìí ṣe wọ́n ríṣẹ́ kan ṣe sí ni. àrífín yẹn ti pọ̀ jù ni mo fi sọ fún yín pé gbogbo ihun tí ń ṣẹlẹ̀ yìí láti diaspora ní ti ń wá àwọn ẹni fẹ́ joyè bẹ́ẹ̀ sì ni wọ́n lulẹ̀ yìí náà ni ẹ wá ṣe tán ẹ mú dẹ̀ ẹ kó apó ẹ kó gbogbo ẹ̀ dání ẹ fẹ́ dá dúró lórí àwọn tá a lẹ fẹ́ dá dúró lé lórí. Yorùbá fẹ́ dá dúró ṣẹ́yìn tẹ́ ń sọ̀rọ̀ kàṣàkàṣà fáwọn ọba ńlá àbáyín dá dúró papọ̀ ìlú yín yẹn nìkan lẹ́ẹ̀dá dúró gedegbe àṣẹ yín ó sì mọ nílùú yín. bẹ́ẹ̀ ni n tó bá imú kábíyèsí Ọ̀jájá tí í ṣe bàbá olóyè Aláàfin tí ò bá ti lè dá ṣe nǹkan ẹ gbàgbé nípa wípé Yorùbá kan ẹ fẹ́ dúró Odùduwà kan Yorùbá nation kan ẹ lọ gbàgbé ẹ̀ àṣẹ tẹ́ ẹ bá pa fún Ọ̀jájá àṣẹ yẹn làwa náà pa f'Aláàfin abẹ́ẹ̀mọ́ ni àrífín yín yẹn ti ń pọ̀ jù ìmáàmù ìlú yín kò lè polójú talkless ẹ jẹ́ bọ̀wọ̀ fúnra wa náà ẹ̀yin dẹ̀ ń fẹ́ kán pa constitution kan parẹ́
níbo wọ́n ti fẹ́ parẹ́ òyìnbó gbé ó kọ ìtàn ilẹ̀ Yorùbá kalẹ̀ ẹ̀ sì náwó gan ẹ̀ wá ń kà síra yín létí ẹ̀ wá ní káwọn Yorùbá gidi kan máa bá yín gbọ́ kò lè work. kò lè work o ìjà tẹ́ fẹ́ dálẹ̀ lẹ́lẹ́rí tó dálẹ̀ gbogbo ẹ̀ ọ̀dọ̀ yín yẹn náà ní sì ti ń wá. ǹjẹ́ ẹ̀rọ ọmọ Ọ̀ṣun kan kó máa sọ kátàkátà báyìí abẹ́ ẹ̀rọ ọmọ Ìjẹ̀bú kan kó máa sọ rándanràndan báyìí abẹ́ ẹ̀rọ ọmọ Abẹ́òkúta kan kó máa sọ̀rọ̀ anyhow lórí àwọn lọ́balọ́ba. abẹ́rẹ́ Ọ̀yọ́ yín yẹn náà lẹ́ẹ̀fì mọ́ ńláṣẹ yín ó mọ àwa náà ò sínú Yorùbá yín mọ́ tọrọ ọmọ Yorùbá gan ni mí ń tẹ́ ẹ ṣe yìí ó ń dojú tìyàn. nílùú Ọ̀yọ́ ìlú Àtìbà òjò pàṣẹkẹrẹ ọmọ ládé ládé ń bu ẹ ti gbadé tẹ́ ẹ gbé lórí Aláàfin. ìtàn tá a fẹ́ gbọ́nù nínú oríkì yín ládé Aláàfin ò ládé wọ́n gbadé ẹni kinní kan wọ́n gbé lórí Aláàfin ni ó yá ọ̀dọ̀ ẹni ẹ ti gbadé sí òní pàṣẹ ṣé kì í ṣọ̀gá àbóríkì yín ti kú lọ́rùn yín ni. ìmáàmù ìlú yín gan pàpà wọ́n gba láwàní wọ́n gbélé lórí ni láwàní ò ṣe láwàní ẹ mọ̀ bí wọ́n lọ ju láwàní sí ni ní gbogbo ẹ fi ń rí kábàkàbà lòun náà ń sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ bí ìgbómi ọbẹ̀ ń bá ń sọ lórí iná kí ló dé ìlú Ọ̀yọ́ yẹn nìkan ni. abẹ́rẹ́ àwọn ti diaspora tó jọyọ̀ wọn ò jẹ́ agbádùn àwọn ti Nàìjíríà tán wà nílùú Ọ̀yọ́ wọ́n ń sọ̀sọkúsọ sáwọn aṣíwájú wọn ò fẹ́ láṣíwájú rárá. Aláàfin wọ́n ti fẹnu ṣe àkóbá fún yín. ẹ gbà bẹ́ẹ̀ torí ẹ̀ tí ìgorí àpèrè tán ti ń jábọ́ tí wọn ò rẹ́ni he wọ́n tí wọn ò mọ̀ pé yóò di fìtínà sí wọn lọ́rùn báyìí ó sì ti pẹ́ tán ti ń bá a bọ̀. ìwọ tó jẹ́ leader Yorùbá nation má wulẹ̀ dára ẹ láàmú kọjá sí abúlé rẹ lọ ṣe nation rẹ o ò lè ṣe nation lórí anybody tẹ́ ẹ̀ bá yanjú ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba yìí kó parí ẹ sì ti fi lọ́lẹ́nu ń ṣe lágàtàn tẹ́ ẹ tiẹ̀ fẹ́ tẹ́ ẹ bá yanjú ẹ̀ gan àmọ́ gàtàn ni fún yín ní ìsìn nílùú Ọ̀yọ́. Yorùbá ni wá o ọmọ Yorùbá lọ jájá kò fèdè míì wọ́n sì ní ìwé tí wọ́n tún wá tún kọ tó jẹ́ èdè Yorùbá tí òyìnbó yín ò lè sọ sínú kinní àti kinní ló ti wà àti ilé Ifẹ̀ mọ̀ ló mọ̀ ti wà. ìbàjẹ́ pé ẹ fẹ́ dúró ń du ògiri mọ́ ládùúrú tẹ́ ń kó jọ níbẹ̀ yẹn ó ti yẹ kí n tí Awólọ́wọ̀ gbé kalẹ̀ ẹlẹ̀ kó bùrẹ́kẹ́ nílùú Ọ̀yọ́ ká mọ̀ ìpínlẹ̀ Yorùbá ẹ kà kún ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. ẹ̀yin wá ń sọ pé ńgbà náà àwọn búlọ́gà wọ́n fẹ́ fi pawó ni tí ò ṣẹlẹ̀ ni wọ́n máa ń sọ. ṣé búlọ́gà ló lọ gbé 48 hours síta tó fi ń wọ́ọ̀nù Aláàfin tó fi ń wọ́ọ̀nù Ọ̀jájá tí fi ń wọ́ọ̀nù Ọ̀nìrìṣà? bàbá wa Aláàfin a fẹ́ mọ bí tẹ́ ẹ fẹ́ pàṣẹ dé nílẹ̀ Yorùbá o a fẹ́ mọ bí tí àṣẹ yín ti fẹ́ múlẹ̀ lẹ̀ Yorùbá àwa ò ní tàn yín
àwa ò bá yín sòdodo ọ̀rọ̀ ni ìlú èbó làwa náà wà diaspora làwa àdẹjọ wà ń bẹ̀ ni. bọ́lọ̀ ń ṣe tí wọ́n gbé yín wálé tẹ́ ẹja láàfin. òkú kan sì ló síwájú òkú ìyá àdèlé. ẹni abábálábà òun ni bàbá. orúkọ oríkì ṣe ní ròyìn láàsọ pé ròyìn ni bàbá wa láàfin ṣáàsọ pé oríkì ní ròyìn ni ọmọ ládé 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 aláàfin ò ládé orí ìta náà ti gbadé tó gbé fáláàfin. a fẹ́ mọ̀ Òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ó yá a fẹ́ mọ̀ báyìí. àwọn búlọ́gà kan náà pàṣẹ fún náníkọrin Ọọ̀ni ìrìṣà kò gbọ́dọ̀ fìyàn jóye. àwọn búlọ́gà kọ Pọ́ǹchì gbé jáde àwọn ọmọ ìlú yín àwọn búlọ́gà ìlú yín náà dẹ̀ tún gbé jáde àwa náà sì hàn aganu sí i. a jẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ gba Yorùbá nation yín ẹ yá dúró sọ̀yọ́ nìkan o. ẹ má dé Òṣogbo o ẹ má dé Ilé-Ifẹ̀ n tó bá so mọ́ Ọ̀yọ́ ni ẹ dámú. ẹ láṣẹ lórí ilẹ̀ Yorùbá yòókù bó ṣe wà nìyẹn àfi kí gbogbo àwọn ìjòyè kán pé bàbá wa Láàfin ṣàkíyèsí tó dánwò yìí. tẹ́ ẹ̀ bá fẹ́ kí nǹkan mi kó tẹ̀yìn ẹ̀ yọ òní kọ́ná tí ń fi Ọ̀jájá wé tí ò ṣe. ṣé káwọn ọmọ Ọ̀jájá ó máa wòran ni kó máa jábọ́ kó mọ̀ rẹ̀ ni he. àkíyèsí wo lẹ́yìn bàbá Aláàfin àkíyèsí wo lẹ pa fún ẹni tó sọ̀rọ̀ níjọ́sí tó ní k'Aláàfin kò gbọ́dọ̀ lẹ́nu kì í ṣe olórí ọba. a ti kọ́kọ́ gbọ́ lẹ́nu rẹ̀ náà kẹ́yìn náà tó sọ ṣé ká wá lẹ́yìn lẹ ránṣẹ́ síta ni sọ́jàjá ṣé ká lẹ́yìn lẹ ránṣẹ́ sọ́jàjá. wo tí wọ́n fi ń wé yín ni ẹ̀yin náà ni adẹ̀gbárata àwa ò mọ̀ pé ṣe lẹ̀ ń sọ̀kò ibi ó wá bà sí yìí o ará alé tó bà yìí òun ò rérò kójú yín lọ o Ọ̀jájá ò rérò kójú yín lọ Ilé-Ifẹ̀ ò rérò kójú yín lọ ǹjẹ́ gbọ́ ẹ jẹ́ àdúró báyìí o torí èyí tí ń ṣẹlẹ̀ ọjọ́ ti pẹ́ tẹ́ ẹ̀ ṣàkíyèsí torí àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá kò sí rẹ̀spẹ́ẹ̀tì kankan ẹ wá lẹ fẹ́ gba Yorùbá nation tá lẹ fẹ́ ṣe sí lé lórí ìlú Ọ̀yọ́ nìkan lẹ fi ṣe kò dọ́sùn kò sì dé Ilé-Ifẹ̀ bẹ́ẹ̀ ni kódà kò dé Oǹdó kò dé Èkìtì kẹ́ ẹ tún gbọ́ ìlú Ọ̀yọ́ yẹn nìkan ni ẹ fi mọ̀ kí ló dé ẹ wá ń gba advice lọ́wọ́ àwọn ọlọ̀tẹ̀lú tán fẹ́ sọ̀lúdìlú wanted tán fẹ́ sọ̀lúdìlú tẹ́rọ́rìsì bẹ́ẹ̀ ṣe ń gbà lọ́tún lẹ́ ń gbà lọ́sì ó mọ̀ ga lára yín o a ṣe báwọn diaspora nìkan àmọ́ ẹgbẹ́ ìjọjókòó ẹ̀ ń sọ ni wọ́n gbẹnu yín sọ̀rọ̀ ni kábíyèsí Aláàfin. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí
kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.